Ìbà Olódùmarè, ìbà gbogbo àjùnilọ pátápátá. Mo kí gbogbo mọ́kàrò òjìrè nílé olóko lẹ́yìn òde gbogbo ibi tí ẹ ti láǹfààní látún ti gbọ́ mi lásìkò yìí. Kí ni tí a jọ fẹ́ gbé yẹ̀wò? Kí ni tí mo fẹ́ analyze? Mo fẹ́ ká jọ wo òye ọ̀rọ̀ yìí. Ọdún iléyá tí wọ́n ṣe lọ, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Gbogbo àwọn mùsùlùmí lọ hajj, lọ Mọ́kà. Àwọn tí wọn ò lọ Mọ́kà, wọ́n pàgbò lé, wọ́n pẹran lé. Tó bá ṣe pé ẹnìkọ̀ọ̀kan wa a ní ojú inú, Elédùmarè ṣí òye wa, a mọ ìjàmbá tá à ń ṣe fún ẹ̀mí ara wa látàrí à ń lọ hajj, à ń pa ẹran léyà, à ń ṣe nǹkan kan, à ń pẹran tá à ń ṣe ni. À á mọ̀ wípé ṣe ló yẹ ká padà sílé ẹni lọ́nà o. Gbogbo spiritual activities tí wọ́n lọ ṣe ní hajj lọ́dún yìí, tẹ̀rí tí wọ́n ṣe yẹn tán ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá tó fi dọdún eléyìí. Gbogbo ẹ̀ pátá àwọn lárúbáwá, àwọn àṣírí tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn nípa life àti nípa ìtànpè ní development of human capacity. Àwọn lárúbáwá, ìrìn àjò tẹ́ rìn lọ hajj yẹn, gbogbo tán ṣe ní gbogbo iṣẹ́ hajj yẹn pátá láti 1st of Zulhijjah tó fi dé 10th of Zulhijjah tí wọ́n fi wá pa ẹran iléyá. Gbogbo iṣẹ́ hajj yẹn pátá ritual activities ni, iṣẹ́ ìrìn ẹbọ ni. Gbogbo tán ṣe yẹn wọ́n fi ń ṣe ètùtù ìjírẹ̀bẹ̀ sí Olódùmarè, sí Allah ni. Now, ibi tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé gbogbo tó wọ́n ṣe yẹn pátá wọ́n wá parí ẹ̀ sí the 10th of Zulhijjah tí í ṣe ijọ́ tí wọ́n ń pa ẹran tí ń ṣe ọdún iléyá. Ṣé rí ẹlẹ́dàá wa tẹ́ ń wò yìí? Kí mò ń pè ní ẹlẹ́dàá wa? Òun náà ni orí tá a gbé wáyé tí Elédùmarè fún wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní orí lẹja fi labú. Orí mi gbé mi débi re, kórìí mi sìn mi débi re. Orí ẹni làwúrí ẹni. Orí mi má gbàbọ̀dẹ̀, orí ẹni báyọ̀ làwúrí ẹni, orí ẹni là fi mẹ́ran láwo. Gbogbo ẹ̀dá pátápátá ló yẹ kó máa ṣe ìtọ́jú ẹlẹ́dàá ẹ̀. Gbogbo ẹ̀dá yányán ló yẹ kó máa ṣe ìtọ́jú ẹlẹ́dàá ẹ̀, ló yẹ kó máa rántí orí ẹ̀. Torí pé ìgbà tí Elédùmarè dá wa, ibi tó dá gbogbo tí ń jẹ́ ẹ̀dá sí pátá, àwọn tá ń pè lẹ́dàá, tá ń pè léèyàn, ibi tó dá sí òní làákàyè. Ẹ̀dá tí ò bá ti ní làákàyè tán bá ilé yọ làákàyè kò lọ́pọlọ rẹ̀, ó ti tán. Kò sí èèyàn mọ́, òun náà ti di nǹkan míì. Ṣùgbọ́n ní tá a fi ń pe èèyàn òun ni làákàyè. Náà orí yìí òun wá ló yẹ ká máa bọ lójó ní gbogbo ìgbà, ká máa rántí orí yẹn, ká máa ṣèwúre, ká máa rántí ẹlẹ́dàá wa, ká máa tọ́jú ẹlẹ́dàá wa, ká máa fún ní tó fẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tó ti ní gbogbo kínní ẹ̀wọ̀n àkọsẹ̀jáyé ni, ń wo ìṣẹ̀mí yín ni, irú ìṣẹ̀dá wo ni mi ò ń lò kíní kan. Wọ́n ti pè fún ní àrámù, wọ́n ti pè fún ní tí ọ̀dà. Àwọn òyìnbó sì ń lò nígbèsí ayé tiwọn, àwọn lárúbáwá náà ń lò nígbèsí ayé tiwọn. Wọ́n fi ń ṣe ìwádìí nípa láìfù wọn. Wọ́n á pè fẹ́yìn ní istikhara. Ẹ̀yin náà dédé rẹ̀ pé istikhara ìṣe kíní kan, àdúrà ni dey play. Gbogbo tí wọ́n ṣe yẹn, ẹran tí wọ́n ń pa lọ́dọọdún yẹn, wọ́n fi ń ṣe ìràpadà ìlú wọn ni. Ẹran léyà tó ń pa lọ́dọọdún, wọ́n fi ń ṣe ìràpadà ìlú wọn ni. Ẹ̀yin náà wọ́n bá wọn pa ẹran yẹn ní bíbáyìí láti ṣe kíni? Láti ṣe ìràpadà ìlú wọn. Wọ́n ní bí afẹ́fẹ́ bá fẹ́ lóko, bí afẹ́fẹ́ bá fẹ́ akàngi oko lára. Ìdá ìfimọ̀ ni tó bá ṣe pé èèyàn 1 billion ló lọ sí hajj, èèyàn 1 billion yẹn náà ni ó pa ẹran ẹyọ kọ̀ọ̀kan. Wọ́n ń pa fún kíni? Orí wọn, ẹlẹ́dàá wọn. Ọ̀yẹ́ mi gbọ́dọ̀ sọ́lẹ̀ Yorùbá yóò ń gbọ́lẹ̀ Yorùbá ni ó wọlé yá.
kò wọlé yá èwo ni ó wọlé yá kò wọlé yá ẹni tó bá ti mature tó ti wọ éèjì báyìí tó bá ti dé éèjì báyìí ìgbà ni wọ́n ẹ̀sẹ̀ láǹfààní tó ti wà sìn tó làkà rẹ̀ ti pé ló láǹfààní láti lè pa ẹran fúnra rẹ̀ bẹ́ẹ̀ 50 bá wà ní ilé kan tó bá yẹ pé àwọn 50 yẹn gbogbo wọn lẹ́dùnmarè bùkún àwọn 50 yẹn náà tán ti ní làkàyè tán ti tó éèjì yẹn tán ti lè dàrú inú rò tán ti ṣe gíní tán ti mọ̀ tó yàtọ̀ sósì àwọn 50 yẹn tó bá wà lọ́wọ́ 50 yẹn gbogbo àwọn 50 yẹn náà ni wọ́n pa ẹran kọ̀ọ̀kan wọ́n lè wá jọ dáwọ́ papọ̀ ká tó ra màálù àbí ká jọ pa ẹran ìfún tí pa òun àti ká odidi ẹran kan. Ibi tí mò ń lọ ni pé the secret behind it is that ẹran kọ̀ọ̀kan láti fi renew ìṣẹ̀dá ẹnì kọ̀ọ̀kan ní ìlànà ọ̀dọ̀ títí wọn ni wọ́n fi ń fọ ilẹ̀ tí wọ́n mọ́ ni ilẹ̀ tí wọ́n tí wọ́n wá fọ̀ mọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fi mákà sí lọ́dún yìí ó kọ́ lẹ́tùsẹ̀ bá lọ́dún tí ń bọ̀ ọdọọdún ní yàtọ̀ sí ní tí wọ́n mú yàtọ̀ sí lọ́dọọdún ni pé wọ́n ń ṣe ètùtù orí ara wọn láti fi fọ ìlú wọn mọ́ èyí tó wá kówó lọ owó tẹ̀yìn kó lọ yẹn làwọn tó wá fi ń dìbẹ́lòpù ìlú wọn so torí pé kí ni bó ṣe ń fọ ìṣẹ̀dá wọn yẹn bó ṣe ń rì ní ìlú wọn yẹn gbogbo ẹ̀ ó ń lọ bó ṣe yẹ kó lọ ó ń tùbà ó ń túṣẹ gbogbo ẹ̀ rí bó ṣe yẹ kó rí owó tẹ̀yìn tó wá kó lọ àwọn fi ń rì ní ohun nǹkan yẹn ó túmọ̀ sí àdúrà wọn gbà nìyẹn wọ́n ti mọ̀ pé dandan ni ẹ wà á àdúrà wọn ti gbà nìyẹn ìwúre wọn ti gbà àwa wá wà gọ́líbù títẹ́ ìgbà àwa wá ń pa ẹran yẹn fún wọn irú ẹran tẹ́ ẹ pa yẹn tẹ́ ẹ bá pa sórí ara tiyín nílùú tiyín bí nílànà àwọn tí bàbá tiwa tẹ́lẹ̀dùmarè fún wa nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀dùmarè fi dá wa gbára tọ́lọ́run fún àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá pa ẹran yẹn sí ẹlẹ́dàá tiwa náà nílẹ̀ bíbá jẹ́ fẹ́ pa tọ̀ orí mi mọ́ gbàbọ̀dé o Olódùmarè ìwọ ló dá mi o orí mi mọ́ gbàbọ̀dé o mo tún ń ṣe ìràpadà mi lónìí o mo ire gbogbo kó mọ wá mi rí o ire gbogbo kó mọ wá mi rí o àánú kó mọ wá mi rí o tẹ́ ẹ wúre fún orí ara yín tẹ́ ẹ fi ẹran yẹn sọ orí ara yín ẹ wọ àwọn àfáà yìí fún àwọn àfáà wọn tó máa lọ ṣe àdúrà ní àwọn míì ní táwa yìí ti ṣe dáadáa ní tá a ti jẹ ẹran rú ẹ dáadáa a lọ ṣàdúrà fún yàn pé tọ afọwọ́sọ odidi àlùkùránì kalẹ̀ ńlẹ́yìn tá a bá dédé wọn tá a sọ di àlùkùránì kalẹ̀ àbí tá a ka Yásìn àbí tá a ka wákì àbí tá a ka múlíkù tá a ka gbogbo tá a ṣe gbogbo àdúrà yìí tán tá a ka gbogbo kùránì tán tá a ka dàláìlù tá a ka gbogbo ẹ̀ tán wọ́n wà ẹni yẹn yóò pa ẹran tàbí kó pa adìẹ ẹran tí wọ́n pa yẹn ẹran táwọn afọ yẹn pa fún ẹni tá a lọ ṣàdúrà fún ẹran àtàdìẹ nǹkan tán pa yẹn orí ẹni yẹn ni wọ́n pa fún ó borí ni ó ṣètùtù orí ara ẹ̀mí ara ẹ̀ ni àbòsí pọ̀ láàrin àwọn Yorùbá gan òun ló fi jẹ́ pé tí bá wà wọn fáńgá tí wọ́n bá sọ pé kí ni wọn kàn wọ́n pé ẹ̀wọ́ làbòsí rọ́ gbogbo ayé pátápátá lẹ́lẹ́bọ gbogbo wa là ń ṣètùtù sọlọ́dúnmarè àwọn Saudi wọ́n ń ṣètùtù sí Allah àwọn Jerusalem àwọn Jews àwọn gangan wọ́n ń ṣètùtù àwọn náà ṣe sí Yahweh ẹni tí kálukú nígbàgbọ́ náà lọ́dọ̀ kálukú nílùú kálukú bílẹ̀ ìmọ̀ràn ṣe dá kálukú ní kálukú ń ṣètùtù fún ni wọ́n ń ṣe ìràpadà ẹ̀mí fún. wọ́n ní ká mọ̀ ṣe àwọn àfáwọn ní ẹ mọ̀ ṣe sàárà ẹ̀ mọ̀ ṣe sàárà pé sàárà àmọ́ rẹ́ ibi kúrò lórí èèyàn kí ni ìtumọ̀ pé sàárà ń rẹ́ ibi kúrò lórí èèyàn àmọ́ the word ètùtù ẹ̀ fẹ́ gbọ́ sàárà yìí sì ṣèdè Yorùbá ẹ̀ sì fẹ́ gbọ́ ẹbọ kúrúbánù sì ní èdè lárúbáwá ni kì í sì ṣèdè Yorùbá wọ́n sì ń ṣe kúrúbánù ní lárúbáwá wọ́n ń gbé kúrúbánù wọ́n ṣe gbogbo ẹ̀. ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ẹran tẹ́ ẹ̀ pa tẹ́ fi sọrí iléyá tẹ́ fi sọrí iṣẹ́ hajj tí wọ́n ṣe parí iṣẹ́ hajj ẹ má pa fi ṣe ìbọrí ẹ sáré mọ́ ẹ pa kẹ́ fi ṣe ìbọrí ara yín ẹ pa kẹ́ fi ṣe ìbọrí ara yín ẹ darí ẹ̀mí Olódùmarè sí ara yín ẹ darí ẹ̀mí àwọn ancestors yín sí ara yín ancestors tí wọ́n ló fún wọn ní òfin láti máa pa ẹran ancestors tí wọ́n ti ń jẹ́ Muhammad àtòrí Ibrahim ló ti bẹ̀rẹ̀ títí tó fi dórí Muhammad Ibrahim kò ṣe ọdún léyá ẹran tó fẹ́ tó pa tọ́lọ́ fi replace Ismail nínú Kùránì bó ṣe wà ní Kùránì tọ́lọ́ fi rọ́pò rẹ̀ wọ́n lò ló di tí à ń ṣe léyá lónìí
lẹ́yìn Ibrahim gbogbo àwọn tó tẹ̀lé pátápátá èèyàn mélòó ló ṣe léyà, èèyàn mélòó lẹ́yìn tó ṣe léyà. Ẹ lọ Jerusalem kẹ́ lọ sọ fún pé fẹ́ ṣe léyà Jerusalem. Wọ́n mọ tí wọ́n ń ṣe náà. Mélòó ni wọn ló wá pa ẹran léyà? Àwọn tí wọ́n pa ẹran léyà tó adopt ẹran léyà ìyẹn àwọn Saudi, àwọn Arabs, àwọn Saudi tí wọ́n adopt ẹran léyà. Ìgbà tí Muhammad dé ló fún wọn ní òye yẹn ló ní ká máa ṣe bẹ́ẹ̀. Kí Muhammad tó dé wọn ò pa ẹran léyà. Àmọ́ wọ́n ti ń tàwáàfù Kàhábà yẹn. Bá ṣe ń tàwáàfù yẹn gbogbo ṣe hajj tẹ́sí pátá ni wọ́n ti ń ṣe ní Mákà kó dé pé Muhammad dé. Gbogbo nǹkan yẹn old ritual Saudi ni kí Muhammad tó dé. Ìgbà tí Muhammad dé ló fi àwọn nǹkan kọ̀ọ̀kan kún. Ẹran tí wọ́n ń pa ètùtù tí wọ́n ṣe wọ́n fi ń ra ilẹ̀ tiwọn ní ẹ̀yin náà mọ̀ ẹran tí láti ra ilẹ̀ tiyín, ẹran tí ìlú tiyín. Ẹran ilẹ̀ tí ìlú tiyín, ẹran tí ilẹ̀ Yorùbá, ẹran tí láti káwa náà ra ìràpadà. Ẹ wo àwọn babalábàbá wa tí wọ́n ti lọ kí Olódùmarè bá wa dẹlẹ̀ fún gbogbo wọn. Nígbà tí wọ́n ṣètùtù lójú méjèèjì fúnlẹ̀ Yorùbá tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tó máa ń pò ìtẹ́sọ ìnáwó ìtẹ́sọ ọdún yẹn lọ́dọọdún tí wọ́n ṣe ètùtù tó yẹ sórílẹ̀ tí wọ́n ń pe àwọn ẹ̀mí yẹn tí wọ́n ń pa ẹran tí wọ́n ṣe ogbẹ̀ tí wọ́n fi ń rúbọ sí Elédùmarè ṣé ìlú ò mọ̀ tù àkómọ̀ túṣẹ́. Ó dẹ̀ gbé lóńgbà náà tẹ́ gbọ́ pé wọ́n wá jalè kankan wọ́n wá ṣe kinní kan o àwọn Fúlàní kan á ṣe gbá kan o wọ́n wá ṣe kinní kan o ṣé ìlú ò tù àkótúṣẹ́. Wọ́n ti kó àwọn pápá mọ́ra báyìí. Ṣé ìlú ò tù ní ìsìn tẹ̀ wá ṣe mọ́ ṣé ìlú wá tù àwọn àtúnṣe báyìí. Ṣùgbọ́n agbára lọ́wọ́ ọ̀ràn Yorùbá. Ẹ mọ ètò ẹ̀rọ oúnjẹ báyìí gbogbo oúnjẹ di nǹkan ìlera oúnjẹ mọ́. Saudi wọn ò ní ilẹ̀ tí wọ́n lè fi gbin oko àwọn náà ń jẹ oúnjẹ tó fresh jù. Ẹ gbọ́ wọn ò ní ilẹ̀ tí wọ́n fi ń gbin ilẹ̀ wọn ilẹ̀ aṣálẹ̀ ní desert ni. Sẹ́gun àwọn tó kú ní àjì tí wọ́n lọ yìí kò sí tó pa wọ́n tó ju temperature lọ o heat ooru oòrùn tó wà ń bẹ̀ yẹn Ọlọ́run kẹ́ wá lẹ̀ Yorùbá oòrùn wa ò mú jù òtútù wa ò mú jù ọyẹ́ wa ò mú jù. Moderately. Ẹ wá ní Ọlọ́run kẹ́ wọn jù wá lọ bó ló ṣe kẹ́ wọn jù wá lọ ó kẹ́ wọn jù wá làmọ́ tó àwọn làánú tó Olódùmarè fún wa àwọn làmọ́ yìí àwọn là neglect yẹ. Kí ni táwọn gbìyànjú àti sọ ni pé ẹ má rànjú mọ́ kó ní nǹkan mọ́ ẹ jẹ́ kí nǹkan títí wa ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká bíùdì títí wa. Ẹ jẹ́ káwa náà mú àwọn ọdún ilẹ̀ wa lọ́kùnkúndùn káwọn máa wá lọ́dọọdún káwọn náà máa bá wa pa ẹran káwọn náà máa ṣe ìrúbọ sórílẹ̀ títí wa ká máa ṣe ètùtù sórílẹ̀ tiwa kí ilẹ̀ tiwa náà máa rójú kó máa ráàyè.